إلهي ليس لي إلا كأن فكن عوني bá a ti máa ń dé ní gbogbo ọdún lónìí. إلهي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق صلى الله عليه وسلم ناصر لأك بالأك والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وسلم وعلى آله أكون قدره ومقداره العظيم. آمين. èyí tí ó dùn mọ́ Ọlọ́run jù òun ni ká ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. nítorí àsìkò Allah. gbogbo ẹni tí ó wà níbí báyìí Hayyakumullah. kò yẹ ká rí nǹkan kan míì tó ju Ọlọ́run lọ. Allah. Allah. Ọlọ́run náà ní ń bẹ lára èmi àti yín la fi ń jẹ́ àwa. Allahu akbar. bí ìbá ṣe àṣẹ Ọlọ́run tá lè mi tá lè yín náà. Allahu akbar kabira. mo fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. mo fi kí gbogbo àwọn olóríire tó wà níbí báyìí lénìí. sallallahu ilaykum. tó bá gbà pé wọn náà jẹ́ olóríire sọ pé sallallahu alayhi wa sallam. bàbá wa alhaji wa Shitu. adama Allahu hayatakum. Allah. akíyí púpọ̀. أعزكم الله كل العز. jagunmólú àdínì. دام الله حياتكم. bàbá àgbà nílẹ̀ yọ̀ọ̀kà. حفظكم àwọn الله. àgbà tí wọn ò ráyè rárá fáwọn aríbidé sí. دام الله حياتكم. òde tí ẹ bá ti rí wọn ìhùn yẹn ó ẹni náà tóbi lọ́wọ́ wọn ni. alhaji wa aríbidé sí tọ́lọ́run ti ṣe òní kò ní bàjẹ́. آمين. ọlọ́run ó ṣe parí. آمين. Àmì barista wa Allahu Akbar. سلام عليكم يا أئمة ديننا. mi ò fẹ́ pẹ́ rárá. كذا علماء الدين فينا أكرمون. mo fẹ́ fi 2 hours kí àmásìkò gbàmẹ́lẹ́yìn bẹ́ẹ̀. أحيي شيوخ الدين wàláhì ذو الفضل والعلا gbogbo ọlọ́tọ́lọ́wọ̀n ọba kó jọ fún yín ọlọ́run níjó kò ní parí láíláí. وإخواننا في الدين كنا أعظمون. àfa wa síwájú wa ẹni wa olólùfẹ́ tiwa كرمكم الله. ọ̀dà wa Sheikh Murtada Imam أدام الله نبينا. ajẹ́túnmọ̀bí سلام عليكم. bulbulul hadab إن شاء الله. al-arif billah. حياكم الله يا أئمة ديننا. àwọn tó bàyẹ̀ ti kí wọ́n ní kúlù. كذا علماء الدين فينا أكرم. àfáwà gbẹ̀lẹ́rùbú حفظكم الله. àmì ní àfáwà gbà Sheikh Yusuf An-Nabahani دام الله حياته. Sheikh Ali ọlá Shehu Fágbà كان قولهم irú tí ní orúkọ yẹn sí ọlá Shehu Fágbà الله fọwọ́ Salati ولكم. gbogbo àfá tó wà ní ìjọkọ́lẹ̀ àtàwọn ọkùnrin àtòbìnrin àníforí gbogbo ayé o. آمين. èyí tí à ń ṣe lónìí tá a máa ń ṣe lọ́dọọdún أعزكم الله.
àwọn kan àwọn ìjọ kan ni wọ́n kó ọ̀rọ̀ wọn jọ kì í ṣe mi ò lówó tálíkàlì mi àfáà ní mi akọ́mọ́ngéwù. Akramakumullahu al-karim. bàbá mi akọ́mọ́ngéwù ni èmi náà akọ́mọ́ngéwù ni. Rahimahullahu ta'ala rahmatan wasi'a. ogún tó ń kálukú jẹ nínú ẹbí rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan jogún ilé wọ́n jogún ilẹ̀ wọ́n jogún mọ́tò àjogún kùránì. Alhamdulillah. nígbà tí wàá ní kú pé kankan ló gbójú kùránì lọ. Alhamdulillah. afárá dé mọ̀ sí pé kùránì la fún. táwa jogún ti wà nù. ẹ mọ̀ tún náà sí wa kíkiri barista. Ya Rabbi. àwọn ìjọ kún fẹ́yà kún masha Allah. Masha Allah. àwọn ni wọ́n gbé ètò yìí kalẹ̀ wọ́n rán èmi iṣẹ́ ni. omi nìyá mi ń ta omi tútù ọmọ ìyá olómi ni mí. Adamallahu hayataha wa dawlataha. Sallallahu alayhi wa sallam. Ya Rabbi hayyi lana min amrina rashada. bùkátà wa o. واجعل معونتك العظمى لنا مددا. àmọ́ àwọn tí wọ́n ń gbé kínní ìkalẹ̀ ètò wàlẹ̀ yìí is 1.8 million. Insha Allah. lọ sí ètò wọn ta ráìsì wọ́n calculate 100 bag of rice. calculate ẹ̀ sẹ̀mọ́nì ńlẹ̀ bá mú yìí. ìyá rọ́bì. mo ń bọ̀. Ahsanallahu ilaykum. àmọ́ n ta fẹ́ pín yìí ohun gangan kọ́ lórí ire ta ni ẹ wá gbà. La ilaha illallah. ṣe bí àwọn tí ń pín kínní yẹn nìkan ló bí àwọn náà. La ilaha illallah hayyi lana. yóò gùn. àwọn ẹnìkan ọmọ ẹnìkan làwọn náà. Insha Allahu. wọn ò jábọ́ láti sánmà ọlọ́run kọ́ ló bí wọn wọ́n èyí sọmọ ọlọ́run ìyá kan ló bí àwọn náà. wọ́n bọ̀ sẹ́ wọ́n wá fi àyè lẹ̀ fún àwọn arúgbó fún àwọn tó kù díẹ̀ tá tó pé àwọn kan ń bẹ àwọn náà ò ní o wọ́n wá gbà pé báwo ò ṣe níyẹn àwọn kan tún ń bẹ tí àwọn tún ní jù wọ́n lọ bí wọ́n náà ṣe níjà àwọn kan lọ. Insha Allahu. ẹni tó bá sọ pé òun ò ní kó nawọ́. Nawọ́. tó bá nawọ́ kódà ọlọ́wọ́ sì bínú sí ẹ. Wallahi. tó ló rà sọ̀wọ̀. Insha Allah. àwọn kan rí òru. Ya Rabbi hayyi lana min amrina rashadan. àwọn kan ló bí wèrè tó tírìn títì wọ́n wọ aṣọ fún aṣọ ń gbóná mọ́ lára ìyàmọ́ rẹ̀ lára pé ẹjẹ́ rìn òwò. Waj'al ma'unataka al-'uzma lana madada. àwọn tó wá gbélé ìkalẹ̀ kí ni ìròrí wọn tó fi gbélé ìkalẹ̀ kí ni ìròrí wọn. Azzakumullah. kí ni wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ torí ká lè bá àrí dùnnú ká lè bá àrí relief kí ara lè bá àdẹ̀ wá. La ilaha illallah. kára lè bá àdẹ̀ wá. yẹ̀yẹ́ rẹ̀ ìwọ tó ní àpò ráìsì mẹ́ta ní olé tẹ́bí para àdúgbò rẹ̀ tó lè fún ẹ báàgì méjì bẹ́ẹ̀. ẹni yẹ̀yẹ́ rẹ̀. Yẹ̀yẹ́ rẹ̀. Kun fayakun. Masha Allah. Ìyá rẹ̀ làwọn kan wí ó tó bẹ́ẹ̀ náà. Ya Rabbi hayyi lana min amrina rashada. àwọn kún fayakun wá dúró aláàtì ṣìtù mo fẹ́ ṣàdúrà ṣẹ́jú mẹ́wàá àmọ́ a fẹ́ sọ̀rọ̀ síwájú. Allah. àwọn gbẹ́tò ìkalẹ̀ pé àwọn opó àwọn arúgbó àtàwọn tó kù díẹ̀ káàtó kíkà sí pé kíkẹ́ wọn lè fún wọn. àmọ́ kíta torí ẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ ní àwọn arúgbó tí wọn ò lè ṣiṣẹ́ mọ́. Insha Allah. ìrònú yìí ló mú àwọn kúfọ́ àkúnnù pé àwọn kan bí arúgbó ni wọ́n tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ ẹlòmíì ò bímọ nínú wọn. alẹ́ ni tí ò bímọ. ẹlòmíì bímọ ọmọ tí ọmọ ìsìn tó wù. ẹ̀sìn bá ń tẹ ọlọ́run pé Allah. ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ̀rẹ́kùn máa ń kílẹ̀ ẹ̀tẹ́ sí i.
àwọn jẹ̀mọ́ kún fẹ́yàkún nìyẹn àwa náà ìjọ kan ń bọ̀ táwa náà ó dàgbà àwọn èkó nìkan nìkan ó ní ọlọ́run máa sọ pé o fẹ́ mi máa o kọ́ máa ra ayé máa àwíyé dà mi sílẹ̀ máa sọ pé o lọ́mọ bí wọn náà kọ́ máa ra ayé máa kọ́ mi sílẹ̀. ọlọ́run máa sọ pé o fẹ́ mi máa kọ́ máa ra ayé máa kọ́ mi sílẹ̀. ọlọ́run máa sọ pé o fẹ́ mi máa kọ́ máa ra ayé máa kọ́ mi sílẹ̀. ọlọ́run máa sọ pé ọ̀fẹ́ mi mọ́ ọmọ ara ayé máa kọ̀ mí sílẹ̀. ọlọ́run máa sọ pé ọ̀fẹ́ mi mọ́ ọmọ ara ayé máa kọ̀ mí sílẹ̀. bá ló tó nílò adákẹ́. àfọ ahmed sọ̀rọ̀ kálẹ̀ kan ó lẹ́ni bá nílò orí tó máa tán pè ní àpàdà sí ibú orin yóò dùn mọ́ mo lẹ́kọ̀ọ́ orin gan. ó ní òun làwọn kúkú àkúnnú rò pé báwa náà ṣe ń bá lọ yìí kí ló fún wa ní àsọ́ránsì tó ọlọ́run ó bá wa kalẹ̀. kódà àwa tá a lójú tá a fi ń rí iná kí ló kò sú ọ̀pọ̀ ojú wọn kalẹ̀. òun ló mú àwọn kún fáyà kúnnú gbé tò yí kalẹ̀. àwa ní project níwájú project wọ 255 million project. Allahu Akbar. tá a fẹ́ kọ́ ilé àwọn ọmọ òrukàn. tá a fẹ́ kọ́ ilé àwọn ọmọ òrukàn. Masha Allah. yìí wà ń bẹ wá sí ìdáwọ́lé o à ń tọrọ báyà lọ́wọ́ lórí ẹ o pẹ̀lú Central Mosque. Masha Allah ọmọ kọsẹ́. tó wọn àti bẹ́ẹ̀ náà wọ́n tún wá yọ àyè pé ọdún yìí ò gbúdọ̀ àbùtọ́ nípa ní àdìpọ́jẹ́ àtúngbùdọ̀ ṣètọ́dún yìí náà. La ilaha illallah. àwọn kúwà kúnnù yìí a ṣàdúrà fún wọn bá a ṣàdúrà fún àdúrà ti bá wọn. Allahu Akbar. a ṣàdúrà fún wọn o. a ṣàdúrà fún wọn. a ṣàdúrà fún wọn o àdúrà ti bá wọn. jazakum ilahul arishi khayra jazaihi. gbogbo àwọn ìyá wa nínú ilé àwọn àti wa ń kí àwọn kúkúbà kúnnù pé ẹ ṣé o. jazakum ilahul arishi ṣe àdúpẹ́. khayra jazaihi. bijahi rasulil alamin muhammadin. bijahi rasulil alamin muhammadin. ní múmẹ́ǹtì tá a wà yìí. Ayyakumullahu. múmẹ́ǹtì tá a wà yìí a máa ṣàdúrà ní ìsìn. mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ má rí i tẹ́wọ́ gbẹ̀rí ni pé eléyìí ó tán. Yanyan. bàbá jẹun tá a máa yàgbẹ́ ìdànù. ní last year ìwọ tó o bá ti dá Ọlọ́run mọ̀ tó o mọ́ra rẹ ò lè dá Ọlọ́run mọ̀. ní last year a ṣe àdúrà níbí báyìí mo dẹ̀ sọ fún gbogbo ọpẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. Masha Allah. Ọlọ́run ó jẹ́ káwa náà lè wá donate àníwá gbà. Allahu Akbar. Wọ́n sọ ní láti ẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ni àwa rántí Allahu Akbar. ẹrú Ọlọ́run kan obìnrin ní nínú wa ní. nínú wa ń jọ yẹn lọ́jọ́ tí ètò ń dàrú ní òmọ́ ìgbọ́dà kò tó sáré gbogbo ibẹ̀ ló dúró sí. tọmọ lẹ́yìn ìwà sunkún. La ilaha illallah. ó wá sàdó sunkún mo dá fèsì ẹ̀ mọ̀ ọdún yìí ó wá kó báàgì láti fẹ́ tà wá fún wa. Allahu Akbar. Allahu Akbar. tó o bá ti dá Ọlọ́run mà àdúrà rẹ̀ ò ní gbà bí èmi kò bí rẹ́sì mo fẹ́ kó dá Ọlọ́run mà pé Ọlọ́run náà lọ́lọ́run. Ọlọ́run. tí bá ṣàdúrà fún ẹ tó bá fàríyàn tẹ̀lé àdúrà yẹn máa gbà. Sha Allah kun fayakun. Allahu Akbar. ọlá àgbẹ̀ mi ò pa kankan mi pọ̀ mọ́ Ọlọ́run tó ní mí. Al-Wahidul Qahhar. ẹnìkan ò sì lè jẹ́rìí ẹnìkan má jẹ́rìí mi Ọlọ́run yẹ kó jẹ́rìí mi ó mọ ọkàn mi ó sì mà níyàn mi. ìní mo dá o ẹlẹ́ṣẹ̀ ni mí o ìpè o ìmọ̀ o àmọ́ Ọlọ́run mọ́sà wọ náà àti mo kọ sí ọ gbogbo wọn tó wà níbà wàá gbádùn nílé. Àmín ya Rabbi. ẹlẹ́ṣẹ̀ ni mí o.
mi ò sì lè dá nǹkan kan ṣe nǹkan lòun bá dẹ̀ ṣe ló ṣeé ṣe ní tí ò bá ṣe ò ní ṣeé ṣe. ní ṣeéṣe o. Tó lè ṣe. òye. wá tẹ́wọ́ síwájú ọlọ́run. ọ̀rọ̀ méjèèjì. Tó lè ṣe. fẹ́ kó tẹ́wọ́ rẹ sọ́dọ̀ ọlọ́run. bisimilahi 19 la ṣe. asalatu mẹ́ta níbẹ̀rẹ̀. Àsàlátù mẹ́ta níbẹ̀rẹ̀. mẹ́ta ní parí ẹ̀. Mẹ́ta ní parí. òun la fi ṣàdúrà ọdún yìí. Òun láfi ṣàdúrà ọdún yìí. Allahu akbar. gbogbo ohun tó gbé dé yìí báyìí lónìí. Gbogbo tó gbé déyà yín lónìí. níbànújẹ́. Níbànújẹ́. tí ń dààmú ọkẹ́. Tí ń dààmú ọkẹ́ rẹ, tí ń dààmú ẹ̀mí rẹ. alibarika òrùn tó ràn yìí. Àlùbáríkà òrùn tó ràn yìí. alibarika tẹ́gùn tí ń fẹ́ yìí. Àlùbáríkà atẹ́gùn tí ń fẹ́ yìí. ọlá àdóso alibarika tá a wà yìí. Ọlọ́run oṣù àlùbáríkà tá a wà yìí. gbogbo náà bànújẹ́ rẹ. Gbogbo náà bànújẹ́ rẹ. àti tiwa náà. Àti tiwa náà. ọlọ́run ó sọ di ayọ̀. Àmín ya Allah. ó yẹ tẹ́wọ́ dáadáa. Ká tẹ́ wá dáadáa. asalatu mẹ́ta. Àsàlátù mẹ́ta. ẹ bá ń bẹ sọ̀rọ̀. Tá bá ń bẹ sọ̀rọ̀. má dáhùn Má dáhùn mọ́. rírì ẹ pé wọn náà fẹ́ déyàn Rírà rẹ pé ìwọ náà fẹ́ déyàn. ara ló ní mí. Ara ló ní mí. mo ṣe wá gbàsẹ̀ mọ́ àti rẹ. Tí mo fi wá gba sẹ̀mọ́ àti ráìsì. ọlọ́run dákun. Ọlọ́run dẹ́kun. gbogbo tí ń jẹ́ ìnira tí ń bẹ nínú ayé mi. Gbogbo tí ń jẹ́ ìnira tí ń bẹ nínú ayé mi. wọ́n lá òní. Wọ́n lé òní yìí. kakú òfin. Ọlọ́run dẹ́kun fún mi. اللهم صل على محمد وسلم وسلم. اللهم صل على محمد وسلم وسلم. اللهم صل على محمد وسلم àmín. ogun bisimilayi 19 tá a ṣe. Bísímíláì 19 tá a ṣe. dákun torí Ọlọ́run. Dẹ́kun torí Ọlọ́run. òfọlọ́run bí ọ. Afọlọ́nbíọ́. tó bá gbà kó o lẹ́nìkan lẹ́yìn Ọlọ́run. Tó bá gbà pé ò lẹ́nìkan lẹ́yìn Ọlọ́run. ọlọ́mọṣà wọlé bisimilayi rahman rahim. Ọlọ́mọ́sà wọlé bísímíláì rahman rahim. ọlọ́run dákun wọlé orúkọ náà. Ọlọ́mọ́sà wọlé ọkọ̀ náà. dákun Ọlọ́run. Dẹ́kun Ọlọ́run. dákun Ọlọ́run. Dẹ́kun Ọlọ́run. dákun Ọlọ́run. Dẹ́kun Ọlọ́run. Allah. gbogbo ọ̀nà tí mo fi ń dààmú. Gbogbo ọ̀nà tí ìfi ń dààmú. yọmí kò bẹ̀ lé ní. Yọmí kó bẹ̀ lónìí. mo fẹ́ kó sọ fọlọ́ ní kọ́lọ́run dákun Kó o sọ fọ́nà pọ́lọ́ ń dẹ́kun. gbogbo ọ̀nà tí ara fi ń ni mí. Gbogbo ọ̀nà tí ara bí ń ni mí. ọlọ́run dákun. Ọlọ́run dẹ́kun. yọmí kò bẹ̀ lé ní. Yọmí kó bẹ̀ látòní yìí. ọlọ́run dákun. Ọlọ́run dẹ́kun. gbogbo ọ̀nà. Gbogbo ọ̀nà. gbogbo tó jẹ́ kọ́rọ̀ mi dojú. Gbogbo tí ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó dojúrú. mo fò ní ìbí ọlọ́run. Mo kò ní ìmọ̀ fi bẹ̀rù Ọlọ́run. yọmí kò bí ọlọ́run. Yọmí kó bí Ọlọ́run. Má da ọ̀rọ̀ mi rú. Má da ayé mi rú. Má da iṣẹ́ mi rú. Oya. Oya. Oya, oya, oya. Bismillahir Rahmanir الرحيم بسم الله الرحمن 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 الرحيم. Àsàlátù kù mẹ́ta. Àsàlátù kù mẹ́ta. Àlùbáríkà Muhammad mo fi bí ọlọ́run lé. Àlùbáríkà Nẹ́wà Màmá làbí bí Ọlọ́run. ọlọ́run tó ràn yìí. Mọ́sá wọlé òrùn tó rẹ̀ yìí. àwa náà bímọ. Àwa náà bímọ. gbogbo ilẹ̀kùn oríire. Gbogbo lẹ̀kùn oríire. ọlọ́run ṣí fáwọn ọmọ tiwọn náà látòun. Ọlọ́run ti máa ma jẹ́ náà látòrí. àwa náà wà láyé. Àwa náà wà láyé. ayé kan là ń gbé yìí. Ayé kan làwa náà ń gbé yìí. ọlọ́run. Ọlọ́wọ́. ìwọ ló dé ẹni tí ó gbé ayé ìnira. Ìwọ ló dé ni tí ó gba ayé ìnira. ìwọ ló dé ẹni tí ó gbé ayé rọrùn. Ìwọ ló dé ni tí ó gba ayé rọrùn. ọlọ́run látòní yìí. Ọlọ́run látọ̀ níyì lọ. ìfowópamọ́ rẹ bì ọ́. Àfi ọkọ rẹ tó jẹ́
agbára rẹ bí ọ. a fi agbára rẹ bí bí ọ. látòní yìí lọ. látòní yìí lọ. dákun Ọlọ́run. dákun Ọlọ́run. kẹ́ ẹ máa gbé ayé rọrùn. kẹ́ ẹ máa gbé ayé rọrùn. Àmín. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. tó o bá dójú tì mí. tó o bá dójú tì mí. ta ni ó bí ọ. ta ló bí ọ. tó o bá kàn mí lábùkù. tó o bá kàn mí lábùkù. kí ni í ṣe fún ẹ. kí ni ṣe fún ọ. tó o bá fìyà jẹ mí. tó o bá fìyà jẹ mí. kí ni màá ṣe fún wọn. kí ni màá ṣe fún Ọlọ́run. tó o bá bínú sí mi. tó o bá bínú sí mi. kí mo fẹ́ ṣe. kí ni mo fẹ́ ṣe. tó o bá pa mí. tó o bá pa mí. ta ló bí wọn. ta ló bí ọ. tó o bá faṣọ ìyára mi ya. tó o bá faṣọ yìí ara mi ya. ta ni ó pè ẹ́ lẹ́jọ́. ta ló bí ọ lẹ́jọ́. tó o bá sọ mí sínú òde ayé. tó o bá sọ mí sínú òde ayé. ta ni ìfì mú ẹ. ta ló bí mú ẹ. Ọlọ́run o. Ọlọ́wọ́. Ọlọ́run o. Ọlọ́wọ́. Ọlọ́run o. Ọlọ́wọ́. má ṣàwọlé pé ìwọ náà ni. má ṣe wọlé pé wọn náà ni. ويا رب هيئ لنا من أمرنا رشدا واجعل معونتك وزمالنا مددا واجعل معونتك وزمالنا مددا. tó o bá wá fi mí sínú òkè rẹ ta ni ó bí ọ lé. Allah. tó bá sílẹ̀kùn àánú ẹ̀ fún mi tààrà ta ló máa bí ọ lé. ta ló bí ọ léèrè. tó bá lànà àánú fún mi ta ni ó mú ọ lọ. ta ló mú Ọlọ́run. Ọlọ́run mo bí ọ ní. Ọlọ́run mo bí ọ ní. má ṣàwọlé pé mo gbà pé wọ náà ni. má ṣe wọlé pé mo gbà pé wọn náà ni. Ọlọ́run wọlé pé mo gbà pé wọ náà ni. mo gbà pé wọn náà ni. wọlé pé mo gbà pé wọ náà ni. wọlé pé mo gbà pé wọn náà ni. sílẹ̀kùn àánú fún mi lẹ́yìn. sílẹ̀kùn àánú fún mi lẹ́yìn. ẹni yẹ ẹ fẹ́ tán. افتح لي أبواب رحمتك. أبواب رحمتك. اللهم صل على محمد وسلم. اللهم صل على محمد وسلم. اللهم صل على محمد وسلم. آمين. méje méje. آمين 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 يا الله. gbogbo àwọn kún fáyà kún lápapọ̀. gbogbo àwọn kún fáyà kún lápapọ̀. tí wọ́n rán wa níṣẹ́ yìí. tí wọ́n rán wa níṣẹ́ yìí. Ọlọ́run síjú àánú ẹ̀ wò. Ọlọ́run síjú àánú ẹ̀ wò wá. Ọlọ́run má bà tiwọn jẹ́. Ọlọ́run má bà tiwọn jẹ́. Àmín. gbogbo tí ń jẹ́ kún fáyà kún family. gbogbo tí ń jẹ́ kún fáyà kún family. Ọlọ́run síjú àánú wo àwọn náà. Ọlọ́run síjú àánú rẹ̀ wò àwọn náà. Allah. ó ní wọn lára. má ní wọn lára. Àmín. gbogbo àwọn tí wọ́n ní tọrọ kọ́bọ̀ nínú ètò tòní. gbogbo àwọn tí wọ́n ní tọrọ kọ́bọ̀ nínú ètò tá a fẹ́ ṣe lónìí. àtàwọn tí wọ́n ti ní ìbọ̀ wá látẹ̀yìn. àtàwọn tó ti ní ìbọ̀ látẹ̀yìn. àtàwọn tó tó tún wọn ní lọ́la. àtàwọn tó tó máa ní lọ́la. wọ́n fi ara ní ẹnì kan. Ọlọ́run fara ní ẹnì kan wá. آمين يا الله. iná tó iná. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. nísìnyí báyìí. nísìnyí báyìí. a bẹ̀rẹ̀ sí ni máa pín oúnjẹ. a bẹ̀rẹ̀ sí máa pín oúnjẹ. ẹ rí i pé àfẹ́ kan sọ wá lẹ́nu. a fẹ́ jẹ́ kí wọ́n sọ wá lẹ́nu. láti kó àwọn sójà wọlé. láti kó àwọn sójà wọlé. ìpẹ̀lẹ́ o.
Ọlọ́run dákun má bòókọ wa jẹ́. Ọlọ́run dákun má bòókọ wa jẹ́. Tẹ́bá ń tira wọn tán tira wọn ọlọ́mọdé àṣàgbákò. Ọlọ́mọdé àṣà àgbákò. Ó di pé àwọn kọ́fà kún ló kó oúnjẹ àwọn ló pa wọ́n. Àwọn akọ́fà yẹn kún àwọn akọ́jà àwọn akọ́fà. Wọ́n lò wá ní. Wọ́n lò wá ní o. Àwọn sójà tá a kó wá àní ká wá fara ní. Àwọn sójà tá a kó wá àsọ̀bẹ́ ká wá fara ní o. Wọ́n ṣe pẹ̀lẹ́. A ní ká bá wa sọ ìdòkó yìí. Ká bá wa sọ ìdòkó yìí ni. Torí àwọn tí ó fẹ́ dàrú. Torí àwọn tí ó fẹ́ dàrú. Ibi tó wà yẹn náà. Ibi tó wà yẹn náà. Ibẹ̀ ni kò jókòó. Ibẹ̀ náà ni kò jókòó sí. O láníyàn tó mú kó lé. Àníyàn tó mú kó lé. Wọ́n á tẹ́wọ́ kó dàníyàn. Wọ́n á tẹ́wọ́ rẹ̀ kó dàníyàn. Allahumma amina. Allahumma amina. Allahumma amin, amin, Allahumma amin. Gbogbo tí mo wí àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Allahumma amin, amin, Allahumma amin. Allahumma amin, amin, Allahumma amin. Gbogbo tí mo wí àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Oya, oya. Allahumma amin. Gbogbo tí mo wí àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Gbogbo olówó ayé wọ́n gbà mí àwọn. Allahumma amin. Ọlọ́lá ayé wọ́n gbà mí àwọn. Allahumma amin. Gbogbo onípò láyé wọ́n gbà mí àwọn. Allahumma amin. Gbogbo onílé láyé wọ́n gbà mí àwọn. Allahumma amin. Ọlọ́mọ láyé wọ́n gbà mí àwọn. Allahumma amin. Allahumma Amin. Allahumma amin. ẹ̀yìn Allahumma Amin. Allahumma amin. Gbogbo tí wọ́n wí láti ti lé bá wọn. Allahumma amin. gbogbo ohun tí mo wí àṣẹ ti dé bá wọn. Gbogbo ohun tí mo wí àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Gbogbo olówó ayé bàbá ẹ̀ bá wọn. Allahumma amin. Gbogbo ọlọ́lá ayé bàbá ẹ̀ bá wọn. Allahumma amin. Gbogbo onílé láyé bàbá ẹ̀ bá wọn. Allahumma amin. Gbogbo ọlọ́mọ láyé wọ́n bá ẹ̀ bá wọn. Allahumma amin. Oya Allahumma amina. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Gbogbo tí mo rí àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Tí a bẹ̀rẹ̀ àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Tí mo fẹ́ àṣẹ ti dé bá wọn. Allahumma amin. Allahu Akbar. Ọmọdé olówó. Àwọn yẹn àfẹ́ ká fáwọn arúgbó ní 2,000. Allahu Akbar. Ẹyẹ tó bá ká. Arúgbó mélòó lẹ fẹ́ fún wa? Sheikh Muhammad Jami Adibidesi. Adibidesi. Wọ́n ní 2,000. Ẹyẹ tó bá ká. 2,000 naira. Dẹ́ nínú ètò, àwọn tá a fẹ́ ṣètò náà, ẹ jẹ́ ká pera wa sí àwọn àyè kọ̀ọ̀kan ká má dúró báyìí. Wọ́n fún wa ní 20,000. 20,000 naira. Arúgbó mẹ́wàá ló bá jẹ́. Bàbá arúgbó. Láti 2,000 àbí? 2,000 àbí? 2,000. Àwọn tá a fẹ́ ṣètò ká pera wa sí áńgù lọ́tọ̀ọ̀tọ̀ láti lóyún. Alára Kéwúdà. Alára Kéwú. Àwọn arúgbó àti ní 20,000 àbí? Epo 50,000. 2,000. Àwọn arúgbó. Ayakumullah. A bẹ̀rẹ̀ sí ní pé oúnjẹ nísìnyí gẹ́gẹ́ bí ṣe wa. Lókọ tèmi náà fún ara mi. Èrè tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èrè tí bẹ́ẹ̀ Sheikh Mahmoud. Sheikh Mahmoud. Ọba mi bá wọn. Ọlọ́ba mú bá wa. 50,000 naira. 2,000. 2,000. Àwọn tó bá kálá arúgbó. Àwọn tó bá kẹ́ lárúgbó. 70,000. Ó jẹ́ 70,000. Arúgbó ń jọ kú. Àfáà àwọn olùtàlọ́ yá.
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ àlàáfíà báyìí lórí ìjòkó tí wọ́n bá wà òun náà. àwọn arúgbó yẹn ẹ̀kọ́ dání báyìí. téèntì tá a bá ti kọ́fà kábàgbà ti kọ́fà rẹ̀ tán. tó bá ti má dìde. má dìde káfíńlẹ̀ bá àmọ́ téèntì rẹ̀ ti kọ́fà. ìjòkó irú nìyẹn. kẹ́ni wọ́n ní sọ wọ́n yìí wá. ráìsì kan fi bẹ̀rẹ̀. ká fi ráìsì bẹ̀rẹ̀ ká máa make sure pé ẹni tí bá ti ń dánwò rẹ̀ ó wà lórí ìjòkó rẹ̀. ẹjọ́ jẹ́ kéèyàn wà níbi ìsẹ̀mó yìí kó má wàá disappear. a máa sẹlẹ̀tì wọn àti ìpín owó sí. àrùbíjẹ́ sí níbi tá a wà kájú kò síbẹ̀. Sheikh Muhammad Jami. That has been the tradition of Kun Fayakun. àrùbíjẹ́ sí ẹ ti lọ nìyẹn. Over years. ẹ ti lọ nìyẹn. olùwà dúpẹ́ fún yín. afá yìí owó arúgbó ni wọ́n fi lẹ̀. àrùbíjẹ́ sí wọ́n fi ṣẹ́ńtà ní àkàlẹ̀ fún àwọn arúgbó mẹ́wàá. wọn fọ́tọ̀ kẹ̀kẹ́ lówó arúgbó ló fún lówó. ọ̀dọ́ sì làwọn náà. ẹ mọ̀ wá dáadáa lágbára Ọlọ́run ẹ̀ ní ráre. òní tẹ́ǹtì yìí o. ẹni tí bá ti ń gbà kó má kú lábẹ́ tẹ́ẹ̀nì yóò jọ sórí Ọlọ́run. Muhammadu Rasulullah. wọ́n ti gbé oúnjẹ yẹn èèyàn mẹ́ta péré ni kò máa pè é. èèyàn mẹ́ta péré ni kò máa pè é. máa rọ ìṣẹ̀ máa pọ̀ bẹ́ẹ̀. báwọn tó wà ní ọ̀rọ̀ yẹn èèyàn mẹ́ta péré ni kò máa pè é máa pọ̀ bẹ́ẹ̀. kéèyàn kan wà láàrin yẹn kó wọn bá ní tọ̀. kéèyàn kan wà láàrin yẹn kó wọn bá ní tọ̀. èèyàn mẹ́ta péré ni kò máa pè é. oúnjẹ tó wà nílẹ̀ yìí tó wá. ajá ara yìí máa tẹ wọlé ìwé olùgbé. ìfarabalẹ̀ láyé. ó kàn ń wo bẹ́ẹ̀ ni. ó tó máa ṣẹ́kù. ẹ ká farabalẹ̀ dáadáa. tẹ́ǹtì tá a bá ti kọ́fà á ti mọ̀ bá a ti níbẹ̀ àti kó níbẹ̀. tá a bá ti sáàpù bí yìí tán àwọn abọ́sẹ̀ pé ẹgbẹ́ ọ̀dà wọn yà wá bí. mo fọ́ ya kó Masha Allah. ẹ ṣeun púpọ̀. àbáwọ̀ àyìnbó mi gbọ́dọ̀. ẹ ṣeun púpọ̀. gbogbo ẹ̀kúnnù nílé àti lóko. àwọn eléyìí dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n náà wá ń ṣe náà. we appreciate you. àrò ní ní èyí náà. ẹ máa mọ́nítọ̀. wọ́n gbà lẹ́ẹ̀mejì tó ń dánwó. ó ti gbàdúrà o. ètò yìí fọlábalẹ̀ ẹlẹ́dùn yẹn alhamdulillah. ẹ jẹ́ ká farabalẹ̀. mọ́sílì wà tọ́lọ́dọọdún lélẹ́yìí. mọ́sílì ní káàkiri ìyẹn wọ́n ń sọ èsì wọ́n ti fi lọ́wọ́ fún lóye. bá a ṣe máa fún wọn nù. secret fìdí náà ń bẹ. sálíbò ní mọ̀ sí. bẹ́ẹ̀ tí obìnrin ránṣẹ́ ní débẹ̀. Ànábì tiwa ló kọ́ wa bẹ́ẹ̀. Àmì ní. Aṣọ́kùnrin tádọ̀ Ayétúmọ̀bí. Àtúpalẹ̀ yín kalẹ̀ látàárọ̀. Owó lè yí. Ẹ̀tún bá wa lọ́wọ́ ní ṣé dọ́là ló wà bẹ́ẹ̀. Ẹ ṣe púpọ̀. Wọ́n kun eégún yẹn lókè ẹ̀ tó kà ó. Ẹ ṣe púpọ̀. Bàbá nínú fún kọ́. Yes, 5 kg ni. So ti kọ́ bá sẹ́ǹtì ti bẹ̀ yẹn. Ọyẹ ẹ máa lọ 20 kg.
ẹ jẹ́ àfarabalẹ̀ ẹ kí abẹ́yẹ káwọn yẹn kó bá tó ti gan nínú mẹ́ta inú tẹ́sí mẹ́ta àgbáyé ẹ̀ náà ètò fún lẹ́sí méjì ìyàwó mi tó ti ẹ̀nàbà á ní ẹ̀mẹ́nìtò bẹ̀rẹ̀ dáadáa ẹ̀yẹ̀ kan má gba méjì ó sì má ṣe tí ò rí Ọlọ́run má pa mí lébi, má ṣẹ̀rù bà mí, má jẹ mí níyà láwùrọ̀ mi, ìwọ ni mo gbé lé. Aláwọ̀ àlá, àwòlálá, àtẹ́ndì sí màmá yìí kó máa wọlé lọ àti dáwọn lò sẹ̀mó ni màmá láwọn fẹ́ bàjẹ́ gbogbo mi rú ìrẹsì yìí kó fẹ́ yẹ kún ọmọ tí àgbà ọbẹ̀ ní ìgbàgbọ́ ìyàwó sí ìjà lẹ́kùn yìí. Pẹ̀lú Ọ̀tọ̀ bí bá
olúwa bẹ́ẹ̀ olúwa bẹ́ẹ̀. Yàtọ̀ tó fi bá jáde lẹ́yìn lọ sí ilé. Ọmọ àlejò abẹ́sẹ̀ ìlú. Ọmọ ènìyàn lọ́wọ́ bá túbọ̀ lè kí tó mi. Aṣáná mi, sọ̀rọ̀ lè kí tó mi sábẹ́ foundation àti báyà yé. Ṣé máa gbọ́ ẹjọ́ ní ìlú àwọn? Ó máa kúrò bàbá wa ní sọ́bì ẹ̀fẹ̀. Nígbà yá máa. Ó máa kúrò bàbá ìlàbú. Àjàní ìṣirò nígbà gidi mi bàbá ni. Ọlọ́run ló pẹ́. Ṣòkìrì nígbà yẹn àdúgbò. Ọba ti bá ti jáde olùkọ́ àdúgbò. Ẹni tí ó wá sí méjèèjì àdúgbò. Bí ẹ̀mẹ̀ ìṣòro là á kọ̀ ní àdúgbò. Ẹni tí ó wá sí méjèèjì àdúgbò. Orí ó mẹ́ta jẹ́ olùkọ́ àdúgbò. Ibi tó kù sí báyìí ni ká ṣe rọ́bà náà. Ẹ máa dín nọ́mbà yẹn kú báyìí fún mi jọ. Nísìnyí báyìí, Ká ṣe rọ́bà náà lọ́tọ̀. a ti pín oúnjẹ tán, Bẹ́ẹ̀ni, a ti pín sẹ̀mó, bẹ́ẹ̀ni. a dẹ̀ ti pín ráìsì. Ẹni tó gbẹ yọ̀kan gbẹ yọ̀kan. Ọgbà Àwọn tí wọ́n kó mẹ́ta kó mẹ́ta. akọ̀rọ̀. Ẹni tó gba tí ò níbẹ̀ rárá náà ò níbẹ̀ rárá. Àwọn tí wọ́n rán wá ń ṣe yìí tí wọ́n ní pé kí Ọlọ́run kó fún wa ní ìdẹ̀ra. Àbí. Wọ́n fún wa ní tó máa rìlífù wa ní. Àmọ́ àwọn èèyàn àwa náà ní ọ̀tá ara wa. Àwa náà láàdá. Àwa náà ni. Àwa náà lọ tara wa. Àwọn èèyàn yìí náà ni. Àwa náà lọ tara wa. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò tí ẹni ṣe gbà. Ìwọ́n ti gba mi mẹ́ta. Wọ́n gba méjì. Òṣèlú ń bèrè àánú Ọlọ́run. Kí ló ṣe wá rí? Ó ti rí gbà. Àwọn ti rí ìwọ́n mi. Ó ti ráàánú gan. Oníbẹ̀ ló wẹ̀. Nísìnyí báyìí, Tọ̀. Alhaji wa Muhammad Jami, Sheikh Alhaji Muhammad Jami Alibidesi, Ẹ̀rọ láwọ̀ ẹ̀yà tó. wọ́n fi 20,000 naira kalẹ̀. Ẹ bá ń gbẹ́rọ̀ níbi fowó. Allahu Akbar. Ká fún àwọn arúgbó àtàwọn ogbó. 2,000. Number 1 nìyẹn. Tọ̀. Alhaji wa Muhammad Jami Alibidesi, wọ́n fún wa ní 20,000 naira. Allahu Akbar. Wọ́n ní owó arúgbó. Arúgbó. Èmi náà fi 50,000 naira kún. Bẹ́ẹ̀ni. Mo fi ṣe sàdá fún bàbá mi. ID Mahmood. Ọlọ́ba mi kẹ́ wọn. Àmì ẹ̀. A máa pín owó yẹn ní 2,000 naira 2,000 naira. fún àwọn arúgbó. Arúgbó. Ilé ìdíkò ń dìde. Wọ́n lè dìde owó nílé yìí. Wọ́n lè dìde. A sì dá arúgbó mọ̀ ojú àwọn sì fọ́. Ojú ẹ̀wọ̀n Nígbà lẹ́gbẹ̀ẹ́ tí àwọn kan. ìjẹ́ náà lọ́wọ́ ni Al-Khalifa Sheikh Abdul Hafiz, olùdásílẹ̀ àti apàṣẹ. Tọ̀. Bí ọ̀gá wa ti máa ń wí nìyẹn. Ọ̀gá àwọn MC èmi náà mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ti bẹ̀rẹ̀ ṣẹ́gun. Tí o máa ṣe freedom. Imam bí imam ṣe máa ń sọ wọn kẹ tó di imam ẹsẹ ń sì kó ẹ naam naam ẹ sọ̀rọ̀ sókè takallama naam Sheikh Abdul Hafiz Al-Khalifa Sirul Maktoum. Adama Allahu hayatahu. A kì í kábọ̀ sí ìjókòó oríire yìí. Àìlànà sẹ́lẹ̀. Bí a ṣe ń pín oúnjẹ yẹn ṣé o wá ń wò ó wá ń mi rí báyìí wọ́n wá ń mi rí báyìí wọ́n wá ń mi rí báyìí pé Ṣé lè ṣe? nílọrin náà nínú ayé yìí náà Ọlọ́run dákun mọ́ tàwa lóṣì. Lẹ́yìn ọkọ̀ kan máa gbé látàgbọ́ òtún mi báyìí. Látàgbọ́ òtún báyìí. Èèyàn márùn-ún bí. 2,000.
márùn-ún bí. Márùn-ún bí. Bismillah. Ẹ kán tó wọ̀ náà, ń bọ̀. Ẹ jókòó. Bàbá bẹ́ sọ̀rọ̀. Sirul Maktum. Ọmọ lọ ẹ̀tọ́. Salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí gbogbo wa sọ pé alhamdulillah. Alhamdulillah. Ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ẹ dé ọpẹ́ yẹn ládé. Alhamdulillahi rabbil alamin. Ìdí ọpẹ́ yẹn. Ìdí ọpẹ́ yẹn. Òun ni wípé a wà nínú ẹni tí ó wà láàyè lónìí. Àwọn kan lájọ bẹ̀rẹ̀ ààwẹ̀ ọdún tó kọjá. Àwọn ò sí mọ́ o. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. tó bá jí láàárọ̀ kùtùkùtù nínú àwọn àdúrà tó máa ń ṣe. A ní Allahumma a'udhu bika minal faqr. Ọlọ́run yàwá ya òṣì lórílẹ̀-èdè yìí. Ọlọ́run yàwá ya òṣì lórílẹ̀-èdè yìí. Dákun Ọlọ́run wọlá àánú oṣù àánú tá a wà yìí yàwá ya òṣì lórílẹ̀-èdè yìí. Nígbà tí a kó ráìsì kalẹ̀ bámú, a kó sẹ̀mó lẹ̀ bámú, bí ìgbà tí wọ́n bá gbà á tí ó tún ṣẹ́kù. Àti ráìsì àti sẹ̀mó ló ti tán yìí o. Ẹ wá wo iye àwọn ìyá wa tí wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ò tí ì rí nǹkan kan gbà. Àánú ṣe mí púpọ̀. Ọlọ́run kó wọlá inú oṣù àánú tá a wà yìí. Ọlọ́run bá wa dá oṣù dúró. Àmín ya. Láti ọ̀dọ̀ ti tèmi tí mo jẹ́ olùdásílẹ̀ Sirul Maktum Islamic Foundation, màá fi 100,000 naira kalẹ̀. Allahu akbar. A wá pín fún àwọn ìyá wa, àwọn arúgbó, àwọn àgbàlagbà tí wọn ò lágbára láti ṣe wàhálà gbogbo fìtínà tí wọ́n ń ṣe láti gba oúnjẹ yìí. Kí ni yóò jẹ́ èrè ìjókòó wọn látàárọ̀? Kí ni ìdí pàtàkì tán fi wà ń bí? Kí láǹfààní táwọn náà ó rí? Tó èyí tí àwa nípa la ṣe yìí o. Àwọn ìjọba ń ṣe tiwọn, àwọn ẹlòmíín náà ń ṣe tiwọn, ṣùgbọ́n èyí tọ́lọ̀ ń fún wa lágbára mọ́ náà la ṣe yìí. Ọlọ́run kó wá wọlá àánú oṣù àánú yìí. Ọlọ́run kó túbọ̀ rọ gbogbo wa lọ́rọ̀ jù báyìí lọ. Ya Allah. Bàbá Maulana Òṣìyẹmí Kun Fayakun. Ọlọ́run má jẹ́ kí ìjọ náà bàjẹ́ láéláé. Àmín ya Allah. Ẹlẹ́yinjú àánú ni wọ́n tí wọ́n ń ṣàánú tarúgbó tomidan tẹrútọmọ. Ọlọ́run má bà tiwọn náà jẹ́ o. Gbogbo ibi tí wọ́n bá dé àtàwọn ọmọ wọn tí wọ́n máa bá àánú Ọlọ́run pàdé. Àmín ya Allah. A bẹ̀rẹ̀ sí ní pín owó yẹn. Allahu Akbar. Bàbá Kun Fayakun ní èmi náà ní kí n pín. A bẹ̀rẹ̀ sí ní pín fáwọn ìyá wa, àwọn àgbàlagbà tí wọ́n jókòó. Tàbá ti ń pín, kí kálukú ó dìde lórí ìjókòó ẹ̀ kó máa lọ, kó má fi tó dàrú. Lápò ọ̀tún mi ń bí kéèyàn márùn-ún wá. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́yinjú àánú. Tí wọ́n ń ṣe ètò bí ìpéjọpọ̀ yìí kó fi rọrùn báyìí. Ọlọ́run wọlá Ànábì wa Muhammad bá wa túbọ̀ máa gbé wọn lọ́wọ́ sókè. Ọlọ́run bá wa bò wọ́n láṣìírí. Gbogbo ibi táwọn náà fọkàn orin sí tí wọ́n máa bá àánú Ọlọ́run pàdé níbẹ̀. Àmín. Wọlá àjọ kan ṣoṣo rẹ̀. Bismillah.
ẹ dákun torí ìtọ́lọ́hún afi alukur'ani bẹ̀rẹ̀ wa tí láti ẹ̀ta ṣe gan òrí báyìí ó túmọ̀ sí pé àlùbáríkà ń gun nǹkan yẹn nìyẹn kò wá sẹ́yìn ó ń lọ síwájú sí i ni. Sheikh Al-Khalifa Abdulaziz National Amir Sirul Maktoum Islamic Global Foundation wọ́n rí èyí tá a ṣe yìí ipò kún àwọn ẹlẹ́mìí ojú àwọn lójú ọ̀tọ̀ ní èrò wọn tí wọ́n fi wá sí bíbáyìí ó wá wú wọn lórí àwọn náà wish ó wá wù wọ́n pé níjòkólẹ̀ yìí àwọn ò fún wa ní 100,000 2,000 fún arúgbó kọ̀ọ̀kan tó wà ní bíbáyìí sáfù wo ni wàá wà bí ẹ léèrè ipò wo ló fẹ́ wà nígbà tí kìyàmà tó bá ní àwọn aláàánú ẹ̀tọ́ báyìí àwọn ọ̀dájú àwọn ahun ẹ̀tọ́ báyìí níbo ni wàá tò sí bí ẹ léèrè bẹ́ẹ̀ tó bá jẹ́ aláàánú nínú ọkàn ọmọdodo tó bá jẹ́ ọ̀dájú nínú ọkàn ọmọdodo àdàmì ọmọdodo Sheikh Al-Khalifa Abdulaziz Sirul Maktoum àfáà ni wọ́n ò prepare àfẹ́lẹ́ ìtẹ́lẹ̀ wọ́n kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára kún fẹ́yà kún Masha Allah Islamic Global Family Foundation olúwa aláàánú akún èyí náà lọ́wọ́ ọlọ́wọ́ lọ́dún gbọ́ àwọn ìyá yìí tí ẹ fẹ́ mú inú wọn dùn lẹ́ni Sirul Maktoum ẹ máa rí dùnú kalẹ́ ọlọ́wọ́ lọ́dún gbọ́ àwọn ìyá arúgbó òpó wà nù wọn arúgbó wà nù wọn ẹni tí òde wà nù wọn ẹ fẹ́ dùn wọn tí wọn ò rokan òde tẹ́ rokan àti ayọ̀ ajẹ́tì ọ̀lẹ́kùn àwíyé kan fi lusi oya kama pín ní lókù kama pín wọ́n lókù oya èèyàn márùn mẹ́ ẹ má di wọn àmọ́ ìyá ọmọ lọ́ba yẹn òdìdí kí n dàgbà kí n tẹ́lẹ́gbẹ́ ẹni sùúrù kí n dàgbà kí n darúgbó kí n má falẹ̀ mi dààmú láyé o kí n dàgbà èèyàn márùn tí bẹ́ẹ̀ dà ó yà darúgbó kí n má falẹ̀ mi dààmú láyé. ẹ gbọ́ báyìí ní báyìí ní kẹ́ wá hàn lẹ̀ èèyàn márùn náà la pè mí báyìí tó má dàrú mọ́ oníyàn méjì wọ́n ṣe lọ yẹn ṣé wò wọ́n ṣá wọ́n nà kẹ́ ẹ̀sọ́ èèyàn márùn níbí báyìí ká ṣiṣẹ́ yìí báyìí. Allahu Akbar. Sirul Maktoum. Bàbá àwọn náà ṣe yìí bá wọn arúgbó wa. Sirul Maktoum. Conjunction is fire for Allahu Akbar. ìtàgé pé bàbá mi ni o. Bẹ́ẹ̀ni. Àwọn náà ṣe yìí bá wọn arúgbó wa. Allahu Akbar. Sirul Maktoum. Allahu Akbar. Àwọn arúgbó. Allahu Akbar. Ẹ má ṣe dààmú mọ́. Ẹ má ṣe dààmú Ọmọ ẹ lọ báyìí, ọmọ ẹ lọ báyìí. ẹ má ṣe gbòòrò mọ́. Ẹ má ṣe gbòòrò mọ́. Ọmọ bàbá ọ̀gáyà lọ́jà ọba ọ̀nà ọ̀sẹ̀.
yìí ó lókè. Assalatu ala nabiyil karim. Ẹ̀yin wa ẹ má torí tí a ti gbà ká má dùn ká má ṣàṣàlá fún àdébà Muhammad. Sallallahu alayhi wa sallam. A fi ọlá Ọlọ́run, a fi bẹ̀rẹ̀ Ọlọ́run. A fọlá àwọn onílá ńlá tí Ọlọ́run bá bàrà tó sì fẹ́ ká máa ṣe tí ìjọ àlùbáríkà ìjọ ńláńlá ní ìjọ kún fáyà kún. Inshallah. Ọlọ́run ọba tó ní ká tó ṣe tọdún yìí bá a ti máa ṣe lọ́dọọdún Ọlọ́run kó mọ́ṣá gbà ní ládàá fún wa ẹ̀yin ọjọ́ ká ṣe àmínà ọba tó fún wa ní tọdún yìí ṣe Ọlọ́run kó fi sínú mìzánù àṣànẹ́ẹ̀tì kún fàyẹ̀kún Ọlọ́run já ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ń dá sí àwọn tí ń bẹ ní Nàìjíríà àwọn tí wọ́n ń bẹ ní outside the country Ọlọ́run máa ṣàbáwá dúpẹ́ fún wa Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore ìgbọ́kànlé wọn àti ìfọkànsí wọn pé yóò máa jẹ́sàn fún wọn Ọlọ́run máa jà wọ́n tàn mọ́ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo àwa tá a gbà níbi tọdún yìí Ọlọ́run ṣàwa náà lẹ́wí tó tó lè máa fi kalẹ̀ fún fàyẹ̀ fún wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àbáwá kún fàyẹ̀ fún òṣèré yẹmí ọlọ́mọdé gbogbo burú fún wa. àlékún kíkún ẹ̀mí àti àlàáfíà ara ọmọsàbàwà ṣe fàfàwà kún fàyẹ̀ kún. ọba tó gbé sẹ́nà fún yín tó sì ní kẹ́ máa dìlíbà ẹ̀bọ́lọ̀ ti fẹ́ àpadà sí ibú àti ti gbà ọlọ́mọdé gbogbo ayé láíláí. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run àtúnfẹ́ léyìí kọ́ lọ́dún yìí. bá a ti máa ń ṣe lóṣooṣù àní dáwọ́ rẹ̀ kó báyìí kò tó máa ṣe bẹ́ẹ̀. bá a ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ á tó máa ṣe bẹ́ẹ̀. abẹ́lọ́run ọba àlekè ọlá fúnkún fáyọkún ọlọmọdé gbẹ náà bàjẹ́ iṣẹ́ Ọlọ́run bá tí wọ́n gbé lọ́wọ́ àìnílé ṣé mọ́ ọlọmọdé kó bá wọn. ọ̀làgbàdà haúlà ọ̀làkùnwàdà ilà bẹ̀dáhìlà àlìyìlà àlìyìlà ẹ̀wájú àtẹ̀wọ̀ àti bọ̀tán. ìwú program báyìí tó jẹ́ charity program tó ń fáwọn èèyàn tó ń ṣàánú àwọn èèyàn ìkẹnìyàn ó ṣe tí ò ní ṣe mí ìmọ̀ ọlọ́mọ ṣe yín lópin fún wa. báwa
afáwa ti ní tẹ̀wé káwọn lè máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́dọọdún ọlọ́ba wa fún wọn lágbára bẹ́ẹ̀. gbogbo àwọn tí wọ́n wá lápapọ̀ adúpẹ́ fún yín o ọlọ́ba wa dúpẹ́ lọ́wọ́ yín. afáwa alimam adétúmọ̀bí ọlọ́ba wa dúpẹ́ fún yín. afáwa sewel maktoum láti Èkó ọlọ́ba wa dúpẹ́ fún yín. láti Ìlọrin àti Ìlọrin àti kọ́ ọ̀nà ní méjèèjì ọlọ́ba wa dúpẹ́ fún yín. afáwa àgbáyé dóma ọlọ́ba wa dúpẹ́ fún yín. gbogbo àwọn tí wọ́n wá tí wọ́n ti lọ ọlọ́ba wa dúpẹ́ fún wa. gbogbo ẹ̀yà wa táwọn náà wá ọlọ́ba wa dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. ọmọ tí wà ọlọ́ba wa ṣe wọ́n ní olú ọmọ. ẹ̀dá tó wà tìbọ̀ tán Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على